Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Ẹjọ́ torí Ọlọ́run tí a bá máa kí bàbá à ń padà kí wọ́n jọ báyìí ẹ jẹ́ kí gbogbo wa lọ jókòó. Ẹjọ́ gbogbo àwa tá a wà ní ìdíje dúró ẹ jẹ́ ká ó jókòó. Ètò ẹ̀kú ìjókòó. Ètò nìkan. Láìpẹ́ láì jìnnà láàrin ìṣẹ́jú kékeré sí i a máa bẹ̀rẹ̀ tó nìkáì a lè tí wa pé àkújòkó látàárọ̀ ẹ ṣe bẹ̀rẹ̀. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day. And if you have a show coming up, campaign, any kind of event, call us, we'll be there. And we are showing appreciation to our fans. So we are organizing a talent show which will hold on the 3rd of August 2018, which the best performance will be walking away with the cash prize and will be promoted on Boa TV for 2 months. So if you want to participate or need more info about this show, call this number below or check out this banner. Thank you.